Welcome to ZZZ TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Pé wọn ò fi ìjọba rí wọn àgbé adéléyàn lórí tí ọba sí ń bẹ ó sì yẹ kó hàn sí ohun tí wọn ṣe ń jò ní nígbà tí wọn kàn ṣe tíátà ẹlẹ́fẹ́ fún ọ mẹ́ta ẹ̀fẹ́ fún ọ ládé ẹni tágẹ́tì ẹnìkan lè nínú wọn o àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn wá ìdí wá táwọn òfin ní síbẹ̀ wá tún sọ pé ẹ fẹ́ dá kìíní nǹkan ẹ̀sìn sọ́jọ́ mi torí ìnákúnà tẹ́ ẹ fẹ́ ná ẹ wá ná 1.5 billion naira láti ṣe ìranù. Ìbò wọn gbà kí wọ́n fẹ́ wọ ọ̀nà wo làwọn gbà lo owó yẹn ní tí wọ́n ń ṣe bọ̀tí ní òjò àwa lójú àwọn tí wọ́n ti gómìnà ní pọ́blẹ́mù rẹ̀ torí pé a níjà láàrin ara wa igbákejì gómìnà ẹ̀gbọ́n mi dáadáa náà ni ṣùgbọ́n àwọn kan wọ́n ń tì wọ́n àwọn ọmọ ẹgbẹ́ yìí náà wà nínú wọn tọ́lọ́rọ̀ dé gbangba ká sọ báyìí kò sí tẹ́nìkan kan fẹ́ nìkan ṣe wọn ò gbé ẹnìkan kan wá wù ní Ìbàdàn àbí l'Ọ́yọ́ state.